Ayẹyẹ ìsọmọlórúkọ jẹ́ ọ̀kan lára àwọn àṣà tí ó ti pẹ́ ní ilẹ̀ Yorùbá, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire ni wọ́n ti ń kẹ̀yìn sí ìlànà ìsọmọlórúkọ ní títí Yorùbá. Lórí ètò lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ayẹyẹ ìsọmọlórúkọ ti ìlànà Yorùbá àti pé báwo ni a ṣe ń sọmọ lórúkọ, ta ló lẹ́tọ̀ọ́ sí láti sọmọ lórúkọ, àti àwọn ohun tí a fi ń sọmọ ní orúkọ. Èmi ni omidan Bolanle Oni Story. Ayẹyẹ ìsọmọlórúkọ máa ń wáyé ní ọjọ́ keje tí ó bá bí ọmọ tuntun. Ìdí ni wípé Yorùbá gbàgbọ́ wípé ọjọ́ keje ni ọmọ tuntun bẹ̀rẹ̀ sí ní máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ohun tí ó wà nínú ayé. Ọjọ́ keje ni àyànmọ́ ọmọ rọ̀ mọ́ orí rẹ̀. Kí wá ni àwọn ohun tí wọ́n máa fi ń sọmọ lórúkọ? Pàápàá jùlọ, ta ló lẹ́tọ̀ọ́ sí kí wọ́n sọmọ lórúkọ? Ní ọjọ́ ayẹyẹ ìsọmọlórúkọ, ilé bàbá ọmọ ni wọ́n máa ti ń sọmọ lórúkọ. Bí a bá wò ó sí, gbogbo ẹ̀ ti di àmúlùmálà, ó ti di woro sí woro. Bàbá ìyàwó tàbí bàbá ọkọ ló lẹ́tọ̀ọ́ sí láti sọmọ náà lórúkọ. Ìgbà míì babaláwo, ìgbà mìíràn ọkùnrin tó dàgbà jù ní ìdílé ọmọ tuntun ló lẹ́tọ̀ọ́ láti sọ ọmọ lórúkọ. Kí wá ni àwọn ohun tí a máa fi sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá? A máa ń lo obì, a máa ń lo orógbó, a máa ń lo atare, a máa ń lo epo pupa, a máa ń lo ẹja, a máa ń lo oyin, iyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ọjọ́ ayẹyẹ ìsọmọlórúkọ yìí, ẹni tí ó bá ti fẹ́ sọmọ lórúkọ yóò gbọ́ ọmọ tuntun náà dání, wọ́n á dárúkọ orúkọ tí wọ́n fún ọmọ tuntun. Lẹ́yìn èyí, wọ́n á kó gbogbo àwọn ohun tí wọ́n ti kó kalẹ̀ fi ṣàdúrà fún ọmọ. Bí àpẹẹrẹ, wọ́n á fi oyin kan ọmọ lẹ́nu. Wọ́n á sọ wípé dídùn dídùn là ń bá ilé olóyin. Ayé ọmọ náà yóò dùn kalẹ̀. Lẹ́yìn èyí, wọ́n á mú iyọ̀, wọ́n á fi sí ọmọ náà lẹ́nu. Wọ́n á ní iyọ̀ ló ń mú oúnjẹ dùn. Ayé ọmọ náà yóò dùn kalẹ̀. Lẹ́yìn èyí, wọ́n á fi obì fi ṣàdúrà fún ọmọ. Wọ́n á ní obì ní bí kú dànù, obì ló ń bi àrùn dànù. Wọ́n máa ń lo ọtí náà. Wọ́n á fi ọtí ṣàdúrà fún ọmọ tuntun. Wọ́n á ní ọtí kì í tí ọmọ náà kò ní tí ní àwùjọ. Wọ́n á fi ẹja korí ọmọ náà, wọ́n á fi sí orí ọmọ. Wọ́n á ní orí lẹja fi ń labú. Gbogbo ìdààmú tí ọmọ náà bá rí ní ayé, gbogbo ẹ̀ pátápátá ni ó máa là kọjá. Báyìí ni a ṣe máa sọmọ lórúkọ ní ìlànà Yorùbá. Lẹ́yìn tí wọ́n bá ti fi gbogbo àwọn ohun tí wọ́n kó jọ fi ṣàdúrà fún ọmọ tán, lẹ́yìn èyí ni ìyá, bàbá ọmọ àti àwọn ọ̀rẹ́ ẹbí wọ́n á wá dìde, wọ́n á fi ẹsẹ̀ ra ijó, wọ́n á dẹ̀ pín oúnjẹ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayẹyẹ ìsọmọ ní orúkọ. Tó ẹ̀yin aráalé, ó di ọwọ́ yín o. Ẹ mọ̀ pé lẹ́ẹ̀kan gbà tí mò ń sọ̀rọ̀, mo ní gbogbo ẹ̀ ti di àmúlùmálà, ó ti di woro sí woro. Ìjẹ́ yín rò wípé ìlànà ìsọmọlórúkọ ẹ̀sìn bíi ti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí tí wọ́n gbé wá fún wa ó dára ju ìlànà ìsọmọlórúkọ ìṣẹ̀ǹbáyé ti Yorùbá? Àbí ẹ̀yin rò wípé ìlànà ìsọmọlórúkọ ilẹ̀ Yorùbá ó dára ju ti ìlànà ìsọmọlórúkọ tí àwọn ẹ̀sìn gbé wá fún wa? Ẹ jẹ́ kí a mọ ohun tí ẹ rò sí ọ̀rọ̀ yìí ní àtẹ̀jíṣẹ́. A máa bá ètò wa lọ níbẹ̀. Èmi ni omidan Bolanle Oni Story, arábìnrin tí ó gbádùn ohun tí ìtàn ń sọ. Mo wá fi àsìkò yìí kí gbogbo yín pé ó dàbọ̀.